ẹlẹ́rìí mẹ́ta òun ló wá sí kóòtù lónìí láti wá jẹ́rìí ọ̀rọ̀ náà. Alákọ̀ọ́kọ́ òun ni dókítọ̀ tí ó ṣe tẹ́sì fún bọ́dì Hafsa tí wọ́n fi mọ̀ wípé bọ́ọ̀dì tí wọ́n gbé wá sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba nílùú Ìlọrin tó sì jẹ́ ti federal, dókítà náà wá jẹ́rìí wípé ní bọ́dì Hafsa yẹn o bọ́dì èèyàn ni, tó kọ̀nfàmù bẹ́ẹ̀ nílé ẹjọ́ gẹ́gẹ́ bí tí rìpọ́ọ̀tù tí lọ́ọ̀yà fún wa lé ní. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahabi ahlillah. Mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé, ọlọ́mọsàbà kí yín bá wa ṣe dáadáa fún yín, ọlá àwọn ẹni ọlọ́run, ọlá àgbàlùkà tí ọlọ́run ṣe fún Ànábì Muhammad nílùú Madina. Ìlú Madina náà ni a wà ní àti àná tá à ń ṣe síyára gbogbo àwọn ààyè láti máa múra ká ṣe wọn múra láti bẹ̀ ká gbé harami láti ṣiṣẹ́ hajj. Ní àárọ̀ nígbà tí mo dé ìlú Madina ní àná, ọlọ́run kádàrá wípé àtètè rí bí ra sim card, ṣùgbọ́n ní òní ìgbà tí ọlọ́run ní kí ní àǹfààní àti tan data, mo rí pé mẹ́sẹ́jì ti wọlé gan, àwọn mẹ́sẹ́jì ti wọlé nípa kéèsì Abdulrahman èyí tí ó pa Hafsa tí kéèsì náà sì wà ní ilé ẹjọ́. Gbogbo nǹkan tí mo bá lórí messages náà, òun náà ni wípé mo rí wípé àwọn èèyàn ń béèrè pé Abacha ká máa ṣégè sí pé wọ́n ti dáwọ́ bo ẹjọ́ ìmọ́lẹ̀ báyìí, àwọn ògbọ́n kankan ní àná ní tó ṣẹlẹ̀ ní kóòtù, léyìí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé mo ti wà nílùú Saudi Arabia láti lọ ṣiṣẹ́ hajj àti umrah. So ìgbà tí màá tún wá tó di lálẹ́ yìí, ọ̀rẹ́ mi kan tímọ́tímọ́ kan náà wá pè mí wípé ibi tóun lọ wọn ò mọ bóun ṣe jẹ́ sí mi níbẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ wípé wọ́n ti dáwọ́ bo kéèsì mọ́lẹ̀ nítorí wípé sàkámọ̀ gan ò lè gbé kéèsì náà lónìí, pé ń sọ nísọ bí gbà pé àbí wọ́n ti wọ́ọ̀nù mi pé kí n má sọ̀rọ̀ lérí kéèsì náà mọ́ ni. Léyìí tí ẹgbẹ́ Ògo Ìlọrin, èyí tí ààrẹ wa Alhaji wa Murtado Adio Baba Bariga tí wọ́n ní interest nínú kéèsì náà àti gbogbo tí ń jẹ́ Ògo Ìlọrin, tèmi jẹ́ ẹni tí ń mọ́nítọ̀ kéèsì ọ̀hún. Kí ní kankan ló jẹ́ ká máa mọ́nítọ̀ kéèsì náà ni wípé ọlọ́run ò jẹ́ kí gbogbo tí ń jẹ́ irú àbájẹ́ bá ní ọlọ́run òjò ṣẹlẹ̀ nínú ìlú Ìlọrin rí. So a sì fẹ́ eradicate ẹ̀ kó má fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. So ẹni tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ fẹ́ kó wáyé mọ́, àfi kẹ́ ẹ jáde kẹ́ ẹ mọ́nítọ̀ nǹkan dáadáa, kẹ́ ẹ protect irú ẹ̀ kó má bàa wáyé mọ́, kẹ́ ẹ reject alákọ̀ọ́kọ́ nù kí ẹlẹ́ẹ̀kejì má bàa ṣẹlẹ̀ mọ́. Ìdí nìyẹn tí a fi múra kankan lórí ọ̀rọ̀ kéèsì náà. Kìí ṣe láti fi dìtẹ̀ ẹnìkankan, kìí ṣe láti fi bá ẹnìkankan fa wàhálà, bí ó ṣe wípé tí bàjẹ́ àkọ́kọ́ bá ti wáyé, tí wọ́n bá ti rí gbèsè tí Ìlọrin gbé lórí ẹ̀, oníbàjẹ́ mi ló lè wáwọ́ ẹ̀ bọ́ọ̀lẹ̀. Ìdí nù tí a fi dìde kọ́lọ́mbà ṣe dáadáa fún bàbá Alhaji wa Murtado Adio Baba Bariga àti gbogbo Ògo Ìlọrin lápapọ̀. Kéèsì náà mi rí bí attend kóòtù lánàá nítorí ìjẹ́ ẹni tó ṣe hajj lọ́dún yìí, tó gbèrò láti ṣe hajj. Kọ́lọ́run jẹ́ kí iṣẹ́ hajj náà kó bá wa láyọ̀ ká sì ṣe láti pé àlùbáríkà ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù tí agbẹjọ́rò tí ń jẹ́ agbẹjọ́rò Ògo Ìlọrin, ẹ̀dá gẹ́gẹ́ bá ń tilẹ̀kùn yẹn, ẹ má bínú gbogbo ẹ̀ olólùfẹ́ wa, hòtẹ́ẹ̀ tí wọ́n fi wá sí ibẹ̀ ni a wà tá a ti ń ṣe program. So àwọn alálàájì ìta àjọ wà ní room, àwọn ilẹ̀ ń gbọ́rọ̀ wọn, ó ṣeéṣe kí ẹ má gbọ́ ohùn àwọn èèyàn. So gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù tí lọ́ọ̀yà wa fún mi tí ń jẹ́ lọ́ọ̀yà Ògo Ìlọrin, léyìí tí ń rẹpísẹ́ǹtì òun náà wà lára representative tí ń rẹpísẹ́ǹtì àwọn family Hafsa tí wọ́n kún lọ́ọ̀yà àti ìjọba tí ń bá Abdulrahman ṣe case, àwọn àti bàbá wa associate professor lọ́ọ̀yà Saddam kọ́lọ̀njá rí wọn pẹ́, pẹ̀lú lọ́ọ̀yà Abdulkadir Adémọ́lá Àjàsá tí wọ́n jẹ́ lọ́ọ̀yà Ògo Ìlọrin ni wọ́n jọ ṣiṣẹ́ náà. Ṣùgbọ́n lọ́ọ̀yà Ògo Ìlọrin fún mi ní rìpọ́ọ̀tù wípé àwọn kan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá gẹ́gẹ́ bíi pé àwọn èèyàn máa retí rẹ̀ ní péjì wa, ẹlòmíín sì lè má ti gbọ́ jù sí, ó dára ní ká brief ara wa nípa rẹ̀. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ẹ dákun ẹ bá wa share program yìí dáadáa kí gbogbo ayé lè rí, torí wípé ibi tẹ́nu èèyàn dé ẹsẹ̀ ò lè débẹ̀. Irun tí ọ̀rẹ́ mi gbọ́ lẹ́nu onísìn tó ní òun mọ̀ gbọ́ níbi kan tó ń sọ pé bóyá wọ́n ti dọwọ́ bo kéèsì ni, ọlọ́mọ bá ló kọjẹ́, etí tó gbà lọ níbòmí ó lè má gbọ́ ààbọ̀. Alákọ̀ọ́kọ́ ni wípé ní ìjọ ṣé Tuesday tó lọ ni àbí Monday tá a ṣe kéèsì last, ní tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ ni wípé ilé ẹjọ́ ti sọ ní kóòtù tòkè lọ́hùn wípé kí àwọn tí wọ́n jẹ́ kí wọ́n kó ẹlẹ́rìí wá sílé ẹjọ́ tí ń jẹ́ witness àti gbogbo evidence tí wọ́n bá ní lọ́wọ́
kí wọ́n kó wá. Ẹlẹ́rìí 4 ló jẹ́rìí ní last week. Alákọ̀ọ́kọ́ ẹlẹ́rìí tó kọ́kọ́ jẹ́rìí òun náà ni ọ̀gá ọlọ́pàá, èyí tí ó jẹ́ ẹni tó gbogbo exhibit tí wọ́n bá nínú ilé Abdulrahman tó wà lọ́wọ́ rẹ̀, ó kó gbogbo ẹ̀ wá sí kóòtù gẹ́gẹ́ bí tébù tó fi gé ọmọ náà sí wẹ́wẹ́, àdá tó fi gé, ọ̀bẹ tó fi kún, ẹ̀jẹ̀ tí wọ́n rọ sínú ike àtàwọn nǹkan míì tí mi lè rántí rẹ̀ tán ọ̀ ká fi gé program kúkúrú torí pé iṣẹ́ ìbádà làwọn ṣe níbí. So ẹni yẹn ó witness nílé ẹjọ́. Witness ẹlẹ́ẹ̀kejì òun náà ni bàbá Hafsa gangan, Mr. Adefula. Àwọn náà jáde wọ́n ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, bọ́mọ ṣe kúrò nílé tó dágbére fáwọn kóun lọ bìkan níbi ìkómọ, bó ṣe kúrò níbi ìkómọ tó fi di èrò ẹni tó lọ sọ́dọ̀ Abdulrahman àti báwọn ṣe ń wá káàkiri kí wọ́n tó lọ tíráàkì nọ́mbà ẹni tí wọ́n jọ sọ̀rọ̀ ní dédé táìmù tí wọ́n wá ọ̀nà kó tó di pé àwọn ọlọ́pàá wádìí ọ̀rọ̀ náà dé kúnkúndùn tí wọ́n fi mú Abdulrahman. So bàbá Hafsa náà ṣàlàyé bẹ́ẹ̀. Wọ́n sì gbé gbogbo tí ń jẹ́ bọ́dì Hafsa yìí tí wọ́n ti gé. Ẹni tó jẹ́ ọlọ́pàá tó wà ní ìcháàjì eléyìí ni tó gbé lọ sí mọ́ṣúárì, òun náà gbé bọ́dì òní wá. Mi náà ṣàlàyé situation gan, ẹ má bá mi tẹ love and like, ẹ̀dẹ̀ má bá mi share program yìí. Ọlọ́pàá yẹn náà gbé gbogbo bọ́dì náà wá léyìí tí gbogbo wa náà fojú rí ní ilé ẹjọ́. Ó jẹ́ witness ẹlẹ́kẹta. Witness ẹlẹ́kẹrin òun náà ni ọ̀rẹ́ Hafsa tó jẹ́ tímọ́tímọ́, tó jọ jẹ́ ọlọ́mọge bákan náà, tí wọ́n jọ wà níbi ìkómọ ọ̀hún. Wọ́n jọ ya lélẹ̀ ní òkú ọ̀la ni. So òun náà jẹ́rìí nílé ẹjọ́. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n kí n gé ní kúkúrú. Èyí tí ń jẹ́ ara ọ̀rọ̀ òun náà wá ní kóòtù tòní. Ẹlẹ́rìí 3 òun ló wá sí kóòtù lónìí láti wá jẹ́rìí ọ̀rọ̀ náà. Alákọ̀ọ́kọ́ òun ni dókítà tí ó ṣe tẹ́sì fún bọ́dì Hafsa tí wọ́n fi mọ̀ wípé bọ́dì tí wọ́n gbé wá sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba nílùú Ìlọrin tó sì jẹ́ ti federal. Dókítà náà wá jẹ́rìí wípé ní bọ́dì Hafsa yẹn o bọ́dì èèyàn ni, tó kọ̀nfàmù bẹ́ẹ̀ nílé ẹjọ́ gẹ́gẹ́ bí tí rìpọ́ọ̀tù tí lọ́ọ̀yà fún wa lé ní. Dókítà náà jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé bọ́dì náà o rìsọ́ọ̀tì tó jáde ni pé bọ́dì èèyàn ni. Ní kúkúrú ká má bàa fa ọ̀rọ̀ náà gùn. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó witness lé ní òun náà ni ọ̀gá ọlọ́pàá tí ó kọ́kọ́ arrest Abdulrahman through tracking láti C division ilé iṣẹ́ ọlọ́pàá ti ọjà ọba ìlú Ìlọrin. Ọlọ́pàá náà wá láti wá jẹ́rìí wípé àwọn ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ àwọn ṣe tracking Abdulrahman làwọn mú, ìmú tí wọ́n mú bó ṣe jẹ́wọ́ fún àwọn àti bó ṣe jẹ́wọ́ fún dáàdì Hafsa wípé òun lòun ṣe aburú náà fún Hafsa. Ọ̀gá òun náà jẹ́rìí, ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹlẹ́rìí. Ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́rìí tó jẹ́rìí nílé ẹjọ́ òun náà ni ọlọ́pàá tí ó handle kéèsì rẹ̀ ní police headquarter nílùú Ìlọrin. Mo gbàgbé department tí wọ́n pe department náà, àmọ́ police headquarter nínú ìlú Ìlọrin ni wọ́n ti ní ọlọ́pàá náà ti wá jẹ́rìí wípé nígbà tí wọ́n kó ẹjọ́ náà dé ilé olú iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara State tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó, ẹni náà ṣàlàyé tóun náà mọ̀ nípa rẹ̀ láti fi ẹ̀rí múlẹ̀ nílé ẹjọ́. Èyí tó tún ṣẹlẹ̀ tẹ́lẹ̀ òun náà ni Attorney General of Kwara State wọ́n béèrè wọ́n sì tọrọ yọ̀ǹda lọ́wọ́ ilé ẹjọ́ pé nígbà tí wọ́n ti kó bọ́dì Hafsa wá táwọn ẹlẹ́rìí sì ti jẹ́rìí wípé Hafsa ni ló ní bọ́dì yìí, táwọn ẹlẹ́rìí sì ti jẹ́rìí látọ̀dọ̀ ọlọ́pàá pé ẹni táwọn mú ni. Ìwádìí àwọn sì sọ wípé ẹni yìí ó jẹ́wọ́ wípé òun lòun ṣe bẹ́ẹ̀. Kò sí ní tó kù mọ́ kí ilé ẹjọ́ dákun kí wọ́n yọ̀ǹda fáwọn kí wọ́n lọ lè sin bọ́dì òun ní kí wọ́n lọ sin òkú, kí wọ́n lọ sin ara rẹ̀, kí wọ́n lọ bò ó mọ́lẹ̀ gẹ́gẹ́ bíi pé èèyàn sin òkú. Wọ́n tọrọ ní ilé ẹjọ́ bẹ́ẹ̀. Nígbà tó jẹ́ pé ilé ẹjọ́ ti rí bọ́dì òun tòótọ́ tí wọ́n sì béèrè lọ́wọ́ bàbá sọ pé só dá bọ́dì ọmọ rẹ̀ mọ̀, ó sì ní bẹ́ẹ̀ ni òun dá a mọ̀ pẹ̀lú àwọn báyìí tó fi débi ọwọ́ tí ó ya tàtún sí níjọ́ tó kù ọ̀la tí ìṣẹ̀lẹ̀ burúkú yóò ṣẹlẹ̀ sọmọ náà. Wọ́n ní tàtún tó wà lọ́wọ́ ọmọ yìí sójú òun ni wọ́n fi ń ya àtòun àtọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ náà sì jẹ́rìí bẹ́ẹ̀ wípé tàtún ọwọ́ rẹ̀ yìí àwọn jọ yà á ni ní ìkómọ náà kù ọ̀la, nítorí náà ọwọ́ ọ̀rẹ́ òun rèé. Nígbà tí gbogbo eléyìí ti ṣẹlẹ̀, Attorney General tó jẹ́ ti Kwara State wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ilé ẹjọ́ pé kí wọ́n yọ̀ǹda fún àwọn kí wọ́n jẹ́ kí wọ́n lọ sin òkú ọmọ yìí. Ilé ẹjọ́ sì grant ẹ̀, wọ́n fàṣẹ sí bẹ́ẹ̀, wọ́n jẹ́ ló ń tẹ̀ pé ó rí bẹ́ẹ̀ ni wọ́n fi lọ lè sin òkú ọmọ náà, àbí kí n má sọ wípé wọ́n ti lọ lè sin. Wọ́n fún wọn ní yọ̀ǹda bẹ́ẹ̀ wípé kí wọ́n lọ lè ṣe bẹ́ẹ̀. tó wọ́n fún wọn yọ̀ǹda bẹ́ẹ̀ ní padà máa pè ọ́. Lẹ́yìn pé wọ́n fún wọn ní yọ̀ǹda bẹ́ẹ̀, àwọn agbẹjọ́rò tí wọ́n jẹ́ ti àwọn afurasí tí wọ́n kó papọ̀ mọ́ Abdulrahman, àwọn náà sì béèrè fún wípé kílé ẹjọ́ jọ̀ wípé gbogbo ẹjọ́ tí wọ́n rò yìí àwọn ò tí ì ríbi kankan níbi tí wọ́n ti ń dárúkọ àwọn oníbàárà àwọn, pé kílé ẹjọ́ dákun
àwọn ò sọ wípé àwọn táwọn wá dúró fún àwọn ò tí ì pàṣẹ, adájọ́ ló làṣẹ lọ́dọ̀ láti sọ wípé wọ́n ṣẹ̀, adájọ́ náà ló sì lè ní wọn ò ṣẹ̀. Ṣùgbọ́n lábẹ́ òfin èèyàn lè béèrè béèlì pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n yọ̀ǹda fáwọn láti fún àwọn afurasí náà ní béèlì, kí wọ́n yọ̀ǹda fáwọn bẹ́ẹ̀. So ilé ẹjọ́ sì ní rárá kò sí ní tó jọ, ilé ẹjọ́ takò, adájọ́ ní kò sí ní tó jọ, wípé ẹjọ́ táwọn ń ṣe yìí ẹjọ́ kóyákóyá ni wọ́n ń pè, olóko tí wọ́n ń pè ilé ìbò ní terminology tàwọn amòfin, wípé ẹjọ́ kóyákóyá òun ni àwọn máa ń perú ẹ̀ nígbà táwọn ti ń ṣe ẹjọ́ níṣe wípé kóyákóyá. So àwọn ò nídìí láti sọ pé kẹ́nìkan tó ṣẹ̀ṣẹ̀ máa gba béèlì kó máa lọlé kó máa bọ̀, ẹjọ́ náà kìí ṣe tó pẹ́ rárá. Táwọn oníbàárà wọn bá jàre wọ́n máa lọlé, tó bá sì jẹ̀bi ilé ẹjọ́ ṣèdájọ́ tó bá tọ́ lérí wọn. So ilé ẹjọ́ kọ ìbéèrè wọn. So nídìí eléyìí àtèmi àtiwọ́ àmọ́ mọ̀ sí ẹ̀ṣẹ̀ Ọlọ́run má jẹ́ ká dà, àtèmi àtiwọ́ àṣìṣe ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun má jẹ́ ká dà, àkóbá àdábá Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sémi àtiwọ́ ọlá agbára Ọlọ́run, àfọwọ́fà àmọ́mọ̀ fọwọ́fà àgbákò fúnra ẹni Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sémi àti ẹ̀. Nídìí eléyìí náà ìlú Saudi Arabia la wà, ìlú Saudi Arabia òun la wà, ìbádà la wá ṣe, ṣùgbọ́n láti má jẹ́ kí etí ẹ̀yìn yẹn wá di rárá òun la fi ṣe eléyìí tá a ṣe yìí. Rẹ̀ ń pòsì gbogbo bá ṣe wà ní haram, kódà ẹnìkan tún lọ bẹ̀ ń lọ lè bú wa, ó làmọ́ ta lọ lè ṣe nílùú Saudi, àṣìtìmọ̀ tẹ́lẹ̀ wípé ọ̀tá ẹni kì í pa odò ọ̀yà. So táìmù tá a fi ṣe fídíò ó kéré nínú táìmù tá a fi ṣe ìbádà, táìmù tá a fi ṣe fídíò pé ká fi fún àwọn olólùfẹ́ wa mọ̀ ní ìṣesí tá à ń ṣe ń bẹ̀rẹ̀, kí wọ́n fi mọ báwo la ṣe wà sí, update ni kí wọ́n mọ àyè tá a wà ní tá à ń ṣe nu, kì í ṣe láti ṣe kárí mi. Tó bá wá ní kárí mi ni that's your own problem, wọ́n náà bínú kó wá sí Mẹ́kà kí wọ́n mọ̀ wá ṣe kárí mi, àbí kó bínú kó lọ báwọn èèyàn tó bá dùn ún rí wípé mo fẹ́ lọ Mẹ́kà kí wọ́n á fún wọn tó bá dùn fún bẹ́ẹ̀. So ẹ má jẹ́ ká máa fi ẹnu ẹ̀tẹ́ ká máa fi kan orí tọ́lọ́run bá ṣe fún ẹnìkejì wa, àbí ká máa fi ìbínú àti ọ̀tẹ̀ ká máa fi sọ̀rọ̀ sí yàn. Kì í ṣe pé ọ̀rọ̀ náà kò dùn mí rárá, àmọ́ mo fẹ́ fún wọn ní eléyìí kó lè máa jẹ́ wàásí fún ẹ. So ìwọ náà ronú sí táìmù téèyàn fi ń ṣe fídíò tí wọ́n bá lọ Mẹ́kà, òun yẹn hours ní tí wọ́n fi ṣe ìbádà, tí wọ́n bá wá ṣe ìbádà tán kí wọ́n lo bóyá bí 2 minutes láti fi kàn show, láti fi make form, òsín tó burú jù ń bẹ̀. Lónìí ọgbà tí fọ́n tó bá make yẹn tí ó bá ti tako ìbádà, tí ó tako ẹ̀sìn, tí ó tako súnà, so kìí ṣe tí èèyàn máa wá sórí social media láti máa wá búyàn sí, àbí láti máa lọ sí kọ́mẹ́ǹtì tí ó dáa. Ìwọ tó kọ lú ẹ̀wọ́ náà wo reply táwọn èèyàn fún ẹ, ó ti mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn ń wọ, àbí ìwọ nìkan ọláwọn èèyàn sọ pé èèyàn kan ṣoṣo kó wá léèyàn mẹ́sàn-án ya wèrè. Tí wọ́n bá sọ fún pé wèrè lẹni tó wọ́n yẹ kó náà lè fura síra rẹ̀ pé èmi nìkan, ṣé gbogbo èèyàn mẹ́sàn-án ní òwà ya wèrè tán tó ti yé bá wọn. Mo ń sọ eléyìí fún ẹ láti wípé tó bá ti comment, tó bá ti rí táwọn èèyàn ń bọ̀ púpọ̀ ń bẹ̀, kò bá dáa kó má display ignorance ara rẹ̀, ó tètè lọ lè delete rẹ̀. Mo lè delete rẹ̀ fúnra mi, àmọ́ ìwọ náà lọ fi ọwọ́ ara rẹ̀ fi tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe, káyé má bàa mọ̀ pé ọlọ́mùgọ̀. Àwọn ìfẹ́ eléyìí dágbére fúnra wa náà fún dédé àsìkò tá a wà yìí. Gbogbo ẹ olólùfẹ́ wa, a dúpẹ́ fún yín o, bá bá ṣe nǹkan ẹ mọ̀ bẹ́ẹ̀ appreciate ẹ̀. Bódà tá a bá ṣe mistake ẹ ní bú wa, ẹ rárá ṣe correction yẹn pẹ̀lú làákàyè ni. A dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. La ilaha illallah. Gbogbo ẹ̀yin tẹ́ sì hate wa náà, tó bá jẹ́ pé torí tọ́lọ́hun lẹ fi hate wa, kò sí tó burú ń bẹ̀. Àfọ oníṣẹ̀rí a sọ pé tó bá bínú sí yàn bínú sí, tó bá sì fẹ́ràn yàn fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́hun, tó bá sì kọ̀yàn tì kọ́ tí nítorí tọ́lọ́hun. So mọ́kàn sàdédé máa bínú orí Ọlọ́run lára yàn tí wọ́n náà bá fẹ́ rórí. Àwọn ìbílẹ̀ ìdágbére fúnra wa pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ kí mi kú oríire ti hajj. Ọlọ́run orí bẹ́ẹ̀ Ọlọ́run dákun wọ́n sábà ń ṣe fẹ́yìn náà. Mẹ́nà sábà ṣìtù Ọlọ́run bá ń gbàdúrà yín. Ọdún tí ń bọ̀ 2026 Ọlọ́run jẹ́ àjọ wà lára báyìí. La ilaha illallah ala Muhammadu Rasulullah. Lawal Bimbo ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta Ọlọ́run bá ń gbàdúrà yín o. Mọ́kà 2026 Ọlọ́run jẹ́ àtúnjọ pàdé lára báyìí. Ibrahim Adé Abdulhakeem Ọlọ́run jẹ́ àjọ pàdé lára báyìí. Sheikh Fọ́rin Ogoluwa ọdún 2026 Ọlọ́run jẹ́ àjọ pàdé lára báyìí. La ilaha illallah. Ẹrú Ọlọ́run tó rán wa ní Mẹ́kà náà tí wọ́n ṣe liwajihillah nítorí tọ́lọ́run, Ọlọ́run má jẹ́ wọ́n máa padà sí wú o. Ọlọ́run bá wa ṣàánú wọn jù báyìí lọ, bá wa fi wọ́n láyà balẹ̀, dákun Ọlọ́run má jẹ́ wọ́n wálẹ̀ láéláé. Àbíọ́ àpadà sí wú òun náà lànàbí máa tọrọ pé kó má bóun, òun làdúrà tá ànàbí fẹ́ràn jù. Wọ́n jẹ́ bá ẹrú Ọlọ́run tó rán wa ní Mẹ́kà náà. La ilaha illallah. Àbá dárúkọ àwọn wọ̀nyí fẹ́ bẹ́ẹ̀, kódà mo tún gbọ́ lẹ́nu ọmọ wọn lẹ́nu pé wọ́n yìí fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run bá wa ṣe dáadáa fún bàbá náà. La hawla wala quwwata illa billahi al-ali al-azim. Gbogbo wọn tí bàbá náà bí Ọlọ́run dákun wọ́n pa kankan ní sójú bàbá náà. Tí bàbá náà bá tún wá lọ tán lẹ́yìn ẹ̀mí gígùn, tí bàbá náà bá lọ ẹ̀mí gígùn tán, jáwọn ọmọ wọn tún pẹ́ kánrin kése
lẹ́yìn wọn la hawla wala quwwata illa billah. Afawa Abdulrauf Salman ọdún tí ń bọ̀ hajj 2026 ọlọ́njẹ́ àjọṣe. Ògúntagídí Mubarak hajj 2026 ọlọ́njẹ́ àjọṣe. Razak Ahmed hajj 2026 ọlọ́njẹ́ àjọṣe. Abdulaziz Ọmọlábí Lizanul Ajdad hajj 2026 ọlọ́njẹ́ àjọṣe. Haji Fatai Balilayo hajj 2026 ọlọ́njẹ́ àjọṣe. Bàbá àti Ọláyínká Kazeem hajj 2026 ọlọ́njẹ́ àjọṣe. Ọlọ́run wọlá ìlú Madina tá a wà yìí, wọlá pé ní hòtẹ́ẹ̀lì tá a wà yìí nínú haram gangan ló wà, nínú mọ́sálásí ànábì ló wà. Tá a bá ti sọ̀kalẹ̀ báyìí, tá a bá ti bọ́lẹ̀ sí floor alákọ̀ọ́kọ́ báyìí, tá a bá yí sẹ́yìn kò lè wá báyìí, nínú mọ́sálásí haram láàyè sí. Nínú bí tá a wà yìí tí ń ṣàdúrà fún yẹn, nínú haram ni. Ọlọ́run dákun àbí àfọ̀gbọ̀ rẹ̀ bíọ́. Gbogbo àdúrà tá a ṣe fẹ́yìn yẹn wa, Ọlọ́run dákun jẹ́ ó gbà. Gbogbo ẹni tí ẹ bẹ̀ wá ládùúà, Sheikh Arógundádé Muideen àti gbogbo ẹni tó bẹ̀ wá ládùúà, Ajídé Tìjání, gbogbo yẹn pátápátá. Ọlọ́run wọlá àánú ilé mọ́sálásí ànábì Muhammad tá a wà yìí, wọlá Masjidu Quba tá a lọ lè ṣe sìyárà rẹ̀ lónìí. Gbogbo ẹni tó fẹ́ lọ hajj 2026 nínú ẹ̀yin fáǹsì wa, Ọlọ́run àtàwa tá à ń ṣàdúrà fún yín náà, Ọlọ́run dákun mọ́sà tó fi ta wá lọ́rẹ. Tí yóò bá délu yìí kò dáa tó, Ọlọ́run dákun mọ́sà fi ràn wá lọ́wọ́, fi rọ̀ wá lọ́rùn. Haji Fatai Balilayo, Frank S.A. Udo, Ọlọ́run dákun bá wa ṣàánú yín. Ibrahim Adé Abdulhakeem, Ọlọ́run bá wa gbàdúrà yín o. Sheikh Musa Niyas, Ọlọ́run bá wa gbàdúrà yín o. Mẹ́nẹ́sà Ṣítù lẹ́ẹ̀kan sí, Ọlọ́run bá wa gbàdúrà. Ẹ já máa fi àsìkò yìí dágbére, ẹ jẹ́ ká máa fi àsìkò yìí dágbére. Ẹ dákun ẹ yọ̀ǹda mi, ẹ jẹ́ ká lọ rest. Iṣẹ́ la wá ṣe, a lọ gbogbo àwọn àyè káàkiri lẹ́nu, a lọ ṣe sàárà. Masha Allah, Ọlọ́run àbí wa fògbó rẹ̀ bí ọ. Iṣẹ́ àjìnà Ọlọ́run kó gbà ní bàdà fáwa náà o. Ọlọ́mọdé àlùwà láyà gbogbo ń táwa tọrọ ń bẹ̀, Ọlọ́run sàfi lé wa lọ́wọ́. Gbogbo ẹni tó bẹ̀ wá pé tábọ̀ ń ṣàdúà tá a bá dé mọ́ṣáláṣí ànábì, Ọlọ́run gbogbo àdúrà wọn láti ṣe, Ọlọ́run dákun mọ́sà bá wa gbàdúrà wọn. Ẹni tí ó bẹ̀ wá náà tẹ́mi rẹ̀ ń sọ nísìnyí pé ìbá sì bẹ̀ wọn o, Ọlọ́run mọ́sà bá wa gbàdúrà tí náà. La ilaha illallah wala Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ ká máa fàṣọ yìí dágbére fúnra wa. Ahmad Linguistic ẹ káàbọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Suleiman Orílóníṣẹ́ Tahir Albani akíyẹ̀yìn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.